Africa Content TV.
ti sùn olórí. Ó ti sùn lẹ́lẹ̀ lórí àgbẹ̀ kí sókè náà ó dẹ̀ sùn. Àgbẹ̀ wọn bá kí ni. Ẹ wo ní láti bọ̀ pẹ̀lú ìṣẹ́ báyìí ìṣẹ́ báyìí. Ẹyẹ pàṣẹ ló ń fídíò ó sùn. Ẹyẹ pàṣẹ ní photographer is pépè. Ọmọ mi ra kúrò mi ìjọba ẹ̀fọn lọ lọ́dún bá a sí máa gba àwọn tí wọ́n tẹ̀ nínú ilé. Àkọ́kọ́. Àkọ́kọ́. Ọdún ìgbà tó bá ọdún tó kọjú ẹ̀. Àwọn ọmọ mi nínú ilé. Ọba mi àjọ sọ̀rọ̀ o. Àwọn ọmọ mi tó tó pé dání. Ó dá wọlé gan o. Àwọn ọmọ dájọ́ wà lábàdàbà àti dájọ́ ìjọba. Ó lè yára lẹ́yìn. Ilé ìwọ̀n náà ní sẹ́kìrì lọ́wọ́. Ìjọba ẹ̀ máa ń lo àlẹ́ ojú àìsàkà àti ẹgbẹ́ nínú ilé. Ọgbọ́ mama the short ní short kìí káwọn máa sọ. Ẹ̀rẹ̀kẹ́ mama the nika ní short kìí káwọn máa sọ. Ṣé bá wà the short the short ṣé bá wà the nika ewé ní short kìí káwọn máa sọ. Nígbà wá sí. Iṣẹ́ ẹgbẹ́ ìkísílẹ̀ ẹ̀sẹ̀lẹ̀sẹ̀ sílẹ̀ on the 15th of September ìkísílẹ̀ plus 1 month 15th of August plus 1 month wọ́ọ̀dẹ̀ 15th of September ọjọ́ sí ilé láwọn àyíká àṣà nígbà wọ́n síra lọ́kọ́. Má bínú.